Islamic nation in Yorùbá làwọn fẹ́, wọn làwọn ò bá wa lọ, àwọn ò bá Yorùbá lọ, àwọn fẹ́ dá dúró ni, àwọn ti ní plan àwọn ti ní security àwọn, kálọ̀pọ̀ pa àwọn senating. Màá play video yẹn fún yín. Wọ́n ti fẹ́ terrorize ilẹ̀ Yorùbá, wọ́n ti set group báwọn terrorist group báwọn Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní, àwọn Shaitan àwọn gbogbo wọn bó ṣe bẹ̀rẹ̀ ní the same thing wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá yìí náà. Àgbàlagbà Yorùbá ẹ má wò wá náà, ẹ má wò wá náà. Tó bá yá àwọn èpù yìí wọ́n ṣe àwọn náà ti níbọn kọ̀rọ̀, wọ́n ti níbọn pamọ́ báwọn Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní tó wá di problem fún gbogbo Yorùbá, tó wá di pé wọ́n pààyàn kiri, wọ́n pa okú, wọ́n pa ogun, wọ́n ti kó àwọn ọmọ ilé kéwú jọ, ó ti recruit àwọn èèyàn, bọ̀bọ́ yìí ti recruit àwọn mufti, ti recruit àwọn èèyàn, ó ti recruit àwọn ọmọ ilé kéwú. Yorùbá náà ti fẹ́ Boko Haram ilẹ̀ Yorùbá náà ti fẹ́ di ẹgbàá ẹgbẹ́ yẹn àgbàlagbà Yorùbá ẹ bá ọ̀bọ ìṣòro ẹ pé ọ̀bọ yìí Boko Haram ti fẹ́ ṣẹlẹ̀ ní Yorùbá pé ìṣẹ̀lẹ̀ ní Haúsá ni tọ́ka kóra wọn jọ tán recruit àwọn ọmọ kéékèèké tán fi ń dobi àlàáfíà rù tán ìbẹ̀rẹ̀ Boko Haram ibi tí Boko Haram ti bẹ̀rẹ̀ ní wọ́n ti wá bá gbogbo náà ti jẹ́ sìn wọ́n ti wá délẹ̀ Yorùbá náà. Ẹ jẹ́ kí n play video fún yín. Àná ló tún ṣe fídíò lẹ́yìn wípé àwọn ò bá Yorùbá lọ Islamic nation ní onínú Yorùbá. Àná ló ń ṣe fídíò lẹ́yìn. Kí n speaker yẹn fi síbi speaker microphone yẹn fi síbi speaker. Mùsùlùmí kìí sọ pé aláwọ̀ kan sọ pé àwọn ọlọ́run tẹ̀lé tí ọwọ́ láti wọ́n tàbí tọwọ́ bá ló ti jẹ́ ìwọ tó ń ṣe yàwó tó ń tẹ́ ìbò tó ń fọwọ́ àdúgbò náà tẹ́ ń lo orí èèyàn tẹ́ ń mutí káàkiri tẹ́ ń ṣe orí ìbú káàkiri wọ́n á ní ẹ̀wọ́ láti sáwọ́dé ẹ̀ borí eré ó ní wọ́n ní àwọn àwọn aláṣáájú báwọn àwọn aláṣáájú ìpínlẹ̀ tiwa ẹja bọ́lá sẹ́mọ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ Yorùbá ò tí ì mọ bí ó ti wà àwa láti Saudi ṣọ́ọ̀ṣì kan nù àwa láti Egypt ṣọ́ọ̀ṣì kan nù Pápá láti wá ṣọ́ọ̀ṣì kan nù Sudan láti wá ṣọ́ọ̀ṣì kan. Àwọn akọ́tọ́ wa sọ pé. Ṣé ń gbọ́ báyẹn? Ṣé ń gbọ́ tó ń wí? Ó ní àmọ́ bí tá a ti wá. Mùfùtí ìlú Wo ó ní àmọ́ bí tá a ti wá. Ó láwọn kan láwọn wá láti Saudi ṣọ́ọ̀ṣì kan nù, ó láwọn kan wá láti Egypt ṣọ́ọ̀ṣì kan nù, ó láwọn kan wá láti Tápà ṣọ́ọ̀ṣì kan nù. Ṣé wọ́n ní ọmọ pàdímọ́ ìyá mi pàdímọ́ kò mọ gbẹ́nu ọmọ? Níbo ló ti rí tèyìn tó ń ka yìí? Níbo ló ti rí tèyìn tó ń pa yìí? Ó wá sọ pé ìran abẹ́ ò níbi tó ti wá. Ó sọ pé wọ́n ní ajábọ́ láti sánmọ̀ ni. Níbo ló ti rí gbogbo òtọ́ tó ń pa yìí? Nínú ẹ̀ bá bẹ́ẹ̀ ó wá fowó sí ju ilé bàbá rẹ̀, ó wá ń bó kọ́ ilé bàbá rẹ̀ jẹ́. Mùfùtí ìlú Wo. Tí mo lè bá ọmọ mi tó ti wá kó lọ sọ wá mi tó ti wá ó wá ní kí ló tún sọ. Ṣé ìdìbò àìlọ tó wà láti ojú ọ̀run àwọn kan sì ní Tápà ní oríṣiríṣi ìwé wa fẹ́ mú ń bẹ̀ wá ń fọ́ bù ní ìṣẹ̀dáwọ̀ ìwé láti ṣáájú o. Tọ́wọ́ sì bá ní wọ́n mọ̀ pé dájú láti wá sí kò sí dá díẹ̀. Nígbà yẹn lọ wá jábọ́ láti sámà bọ́tà ní láti jábọ́ láti sámà. Ó ní tí wọ́n yẹ pé Saudi láti wá ipò tó dà díẹ̀. Ta ní jábọ́ láti sẹ́mọ̀ oní táyé pé wọ́n ní Saudi lọ́ọ́ ti wá pọ̀ tún dá díẹ̀ pé táyé pé wọ́n jábọ́ láti sẹ́mọ̀ pé ta ló jábọ́ láti sẹ́mọ̀. Tó o bá fẹ́ ìpẹ́ẹ̀mù tí mùsùlùmí ní ni pé ìtàn tẹ́ẹ̀mọ̀ lẹ́fẹ́ mọ́ sọ tẹ́ bá wá tún gbọ́ tẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n ní ṣèwádìí nípa ẹ̀ jẹ́ ìṣàlàyé sí dáṣàlẹ̀ ẹ̀kẹ́ fún ọ tó wá fẹ́ mọ̀tàn Yorùbá lọ sí Ilé Ifẹ̀. Oòduà tí wọ́n sọ yìí tó fẹ́ sọ̀tàn rẹ̀ tó mọ̀ yìí ẹ̀wọ̀n tó tọ̀ wá ó wà ní Ilé Ifẹ̀. Tó bá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ Oòduà náà kí wọ́n kárẹ́ pé sítórì tí àwọn arábíkì ẹgbẹ́ rẹ̀ sọ fún ọ ló fẹ́ gbàgbọ́ akọ sítórì yẹn náà ló fẹ́ gbàgbọ́. Oòduà tí wọ́n ń sọ yìí ká ní sítórì yẹn ló fẹ́ gbàgbọ́ o nígbà tó wá láti Saudi sókó yẹn wá láti bẹ̀ ni àbí sókó yẹn sápò wá ní bọ́ alẹ́ ẹ̀ẹ̀mọ ìran yín bọ̀bọ́ omúfùtì yẹn ọmọ yín sókó yẹn wá láti Saudi tó sókó yẹn wá láti Saudi ni ṣé bó sábà yẹn bí ni tọ́wọ́ àjọba yé lórí. Ó lè gba ìtàn tí wọ́n sọ fún ọ pé Ọlọ́run gbé Kùránì ó wá sọ̀kalẹ̀ fún Muhammadu ó lè gbàgbọ́ pé Ọlọ́run lọ́dún Muhammadu sí ọ̀rọ̀ bá ó gbàgbọ́. Ìtàn bá tiẹ̀ ló wá ń takò ló wá fẹ́ ló tẹ́ńbẹ́lú
ọmọlọ́mọ tí kí bá bún bàbá ọmọlọ́mọ tí kí bá bún bàbá terrorist group ẹ ti kúrò ayé jọ. Òtítàbọ̀ wá rí ìrìn pé ó ti ẹ̀jọ́ bẹ́ẹ̀ pé ẹ jábọ́ láti sẹ́mọ̀ àárọ̀ orin àdúgbò tá a jẹ́ mùsùlùmí kí ni kí wọ́n tá a kéde lónìí a kéde Yorùbá Muslim Nation ṣe Yorùbá Nation. Yorùbá Muslim Nation nílùú Òòlù níbo. Nǹkan mẹ́ta ló ṣe lọ ṣẹlẹ̀ ẹ má gbọ́ ètò orílẹ̀-èdè wa dàrú àmọ́ àwọn èèyàn kan wọn fẹ́ rí orílẹ̀-èdè wọn ní ètò Yorùbá dàrú àgbà lẹ́nu fẹ́ rí ètò orílẹ̀-èdè wa látòkè délẹ̀ ó ṣe kéde nítorí corruption ti destroy ẹ̀. ọmọ ìyá mi ẹ máa gbọ́ tí mo ń sọ tó bá ní orílẹ̀-èdè yóò ṣe é gbé mọ́ ètò lọ dàrú ètò bá fi gbé bẹ́ẹ̀ ti dàrú. ẹ máa gbọ́ kékeré kìtọ́ wá ṣẹlẹ̀ ní pé kí ṣẹlẹ̀ tí ọ̀dà wa ń ṣẹlẹ̀ torí pé ètò ọba ti jẹ́ ètò ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà ni ọmọ kí ṣẹlẹ̀ tí ọ̀dà ọmọ bá ń ṣẹlẹ̀ la fi ṣe kéde la fi máa ń létò. tí ibikíbi tẹ́ bá ti wá rí tí ìlà ṣàkọpàǹdìrọ́m pé ètò ọba ti sí mẹ́ ètò ìjọba tó yanrantí ètò fámìlì náà tó ṣe kéde ó yanrantí ètò àwùjọ tó ṣe kéde ó yanrantí kí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti wọ́ fámìlì bá wọ́ àwùjọ wọ́ àwùjọ bá wọ́ kọ́ńtì ó ṣe kéde ó wọ́. ṣé ń gbọ́ ó ní kò sí tó ìjọba tó yanrantí wípé òun làwọn fi jáde pẹ̀lú terrorist group tó pè ní Islamic Nation. Gbogbo ibi tí ẹ ti wá ń lo Islamic Nation mi ò bí tí ẹ ń lò tó Saudi gan mo kì í Islamic Nation náà lò gbogbo ibi tí wọ́n ti ẹ ti wá mú ẹ̀sìn oní Islamic Nation ti yìí tẹ́ ẹ ti ń practice ẹ̀ èwo lẹ fi practice tí ni ẹ wà peaceful rí ìbò lẹ ti practice tó wà peaceful rí àwọn òfin tí wọ́n fi practice ibì kan tí ó wà peaceful ló wá síbi tó ti wà peaceful lẹ́wọ́n fẹ́ bá síbi tó ti wà peaceful ẹ wá fẹ́ dá ilẹ̀ Yorùbá síbi mẹ́jọ kẹ́yìn òkúra yín kẹ́kọ̀ọ́ yín di terrorist group kẹ́yìn mọ̀ terrorist ara yòókù kẹ́yìn wọn Yorùbá yòókù bá tọ́ ẹ pé nǹkan báyìí ẹ̀yin fẹ́ bẹ terrorist wọn ni mo ti pọ́pọ̀ ń bẹ̀ ó ti recruit àwọn ọmọ wọ́n ti recruit ara wọn wọ́n bẹ̀rẹ̀ ní sponsor láti ìlú Ìwó pé ọba ló sponsor wọn ọba náà ti wà láwọn tó sponsor wọn ọba ìlú Ìwó náà wà láwọn tó sponsor wọn wọ́n rí sponsor lórí tí wọ́n ṣe yìí terrorist group ni wọ́n fẹ́ dálẹ̀ yìí wọ́n ti láwọn tó ń ràbọ̀ fún wọn wọ́n ti ń kóbọn pamọ́ Mufti Ìwó wọ́n ti ń kóbọn pamọ́ wọ́n ti ń kóbọn pamọ́ báyìí wọ́n fẹ́ gbógun ti ìran Yorùbá wọ́n ti gbowó lọ́wọ́ àwọn olóṣèlú kan láti gbógun ti ìran Yorùbá Mufti Ìwó ti gbowó lọ́wọ́ àwọn olóṣèlú kan láti gbógun ìwà mẹ́rin tó ti gbowó nù wọn o ṣùgbọ́n ó ti gbowó láti gbógun ti ìran Yorùbá wọ́n ti ní kókó gúrùpù jọ gúrùpù tó kó jọ ibi tó fẹ́ gbà wọlé lélẹ́yìí báwo Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní tó bá ń dùn yẹn ní ìsìn irú ìṣèjọba wọlé tó fẹ́ gbé wá yìí tẹ́ fi dalẹ̀ Yorùbá rú Mufti mò ń gbọ́ o. fámìlì ẹnì kọ̀ọ̀kan wa tá a ti jáde tó bá rè wá dá àwa láàfẹ́mù àwùjọ ti wọ́. ẹ̀yin lẹ́wàá tó. ìgbọ̀n wa ó ti dàrú. ẹ wà fi terrorist group yín tó. ìyẹn ló wá ń bí ìṣẹ̀lẹ̀ kidnapping àwọn ìṣẹ̀lẹ̀ tá n kà tí ń dá wa láyà yìí àwọn ìṣẹ̀lẹ̀ tá a jọ rìn tí ń dá wa láyà táwa ń sáré káàkiri kí làá wà á ṣe òun ló já mọ̀ pé ètò ti ṣe kí ni ó ti wọ́ wọ́n kidnap wọ́n kó. àwọn ló ń kidnap ṣíṣe àwọn Muslim group náà àwọn Muslim group tẹ bíìdì sí ilẹ̀ Haúsá àwọn ọmọ tẹ ṣe olùmọ̀ fún ilẹ̀ Haúsá Muslim group ṣé àwọn náà ló ń kidnap ṣé àwọn Boko Haram tẹ bíìdì ilẹ̀ Haúsá tẹ fi Islamic terrorist group yìí bíìdì ṣé àwọn ló kidnap ṣé àwọn náà nìyẹn tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá yìí mo sọ ọmọ kidnap àwa náà Mufti àbí Mufuli lórúkọ ẹ oníbẹ̀lẹ́nu ṣé bá àwọn gúrùpù tẹ kírèsì bẹ́ẹ̀ yẹn tẹ fi pàrọ̀ terrorist ni wọ́n náà tún fẹ́ kírèsì yìí àbí ṣé ìdísẹ́mi tó ṣẹlẹ̀ mẹ́rin náà kọ́ ló fẹ́ kó mọ́ ṣẹlẹ̀ bíbá yìí Mufti ó fẹ́ kó ra bàbá rẹ sínú ogun Muhammadu. gbogbo wa dára
à ń jà láàrin ara wa. ṣé ẹ rí àwọn tó kójọ ṣé ẹ rí fúláàgì tí wọ́n ní Islamic Nation ṣé ẹ ti rí. àwọn tó rí ní ti ẹ̀yà rẹ̀ ọ̀fọ̀jù. ojú àwọn ní terrorist lẹ́wọ̀n yẹn o àwọn ní Yorùbá terrorist ṣé ẹ rí future terrorist ní Yorùbá land ṣé ẹ ti rí Islamic Nation Yorùbá Muslim Nation àwọn future terrorist nìyẹn o àwọn níwájú gbọdọ̀ pàdé yẹn o àwọn Boko Haram Yorùbá lẹ tí ń wò yẹn o mọ̀ ọmọ ìgbégbó wọn wá ní o Boko Haram Yorùbá ni mo tiẹ̀ ti pẹ́ tẹ̀jú Boko Haram nígbà tó ti tako tó wà lẹ̀ wọ́n ti Boko Haram Yorùbá nìyẹn. ìtí ṣe Yorùbá òun lọ́gbẹ́ òkẹta òkè ní ìṣòro tí bẹ́ẹ̀ Nàìjíríà ilẹ̀ Haúsá lọ́wọ́ ẹ bá wá ní kò rí bẹ́ẹ̀ ẹ sọ pé ìṣòro tí ọmọ Haúsá ní òsì wọn nìkan ní ẹmú òsì ilẹ̀ Haúsá pé kọ́lọ́ wọn bá mú ni mú kó mbẹ́ kó mu wá bì wọ́n wá mú ti a lọ sí ọ̀dọ̀ wọn ẹ bàbá ju wọn o ní ọlọ́mọdé àrí wọ́n ta òsì náà. ojú àwọn tẹ́rọ̀sì lẹ́wọ̀n yẹn o ojú àwọn tẹ́rọ̀sì ilẹ̀ Yorùbá lẹ́yìn yẹn ojú wọn lẹ́wọ̀n yẹn mo fi ti kó wọn jọ tí ẹ ti rẹ́ ń ṣe bánà wọ́n ti ń sponsor wọn wọ́n wá ló sì ti wọlé Haúsá ṣe bí àjẹ̀ndà àtẹ́fi kó sì wọlé Haúsá náà lẹ́fi ti fẹ́ bẹ̀rẹ̀ ń bì ṣé iṣẹ́ ló gbé láwọn ọmọ eléyìí lọ ní báyìí gbogbo àwọn ọmọ eléyìí ẹ ti wá rà bá pamọ́ fún wọn tẹ́ kò lé wọn lọ tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀ láìsí Yorùbá náà Ọlọ́run ní gbà fún yín gbogbo ẹ̀yẹn láṣẹ lẹ Yorùbá ẹ̀yìn ló sọ̀rọ̀ mùfù tí iye ó ti ya wèrè o. ìyá ẹ tó sì. wọ́n á fẹ́ sásábẹ̀ tribalism ọjọ́kọ̀ tàwa ló sì àwọn adàlá tara wa ló sì ń bí àwọn ọ̀gá wa ńlẹ̀ Yorùbá yìí àwọn ni wọn ò ṣe dáadáa àwọn olóṣèlú wa ni ò ṣe kíni ni ò ṣe dáadáa àwọn olóṣèlú tiẹ̀ náà ò ṣe dáadáa lọ́dọ̀ wa àwọn náà jẹ́ róbó tẹ́kì ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni. ọmọ ìyá àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ ń bí threatening fún ọ̀la ayọ̀ àwọn òkú kílẹ̀ ṣẹlẹ̀ nǹkan mẹ́ta ló wá bọ́ sí òkò ṣẹlẹ̀. one ìṣẹ́dá ká máa kọ̀ọ̀tínú lórí pé kí ọjọ́ ọmọ wọn ká máa jí ẹ̀gbẹ́ ká máa pààyàn ká máa jà láàrin ara wa ó ti dẹ́ba kí ni ṣàfẹ́ àfẹ́. number two òun náà ní kápín àbúkàlùkọ́ ń lọ lọ́tọ̀ ìyẹn ń bọ̀ bá a bá lọ lọ́tọ̀ ṣáà lọ́wọ́ rọ́ ṣáà ní ìjàkà tó lọ káàbà sí lọ lọ́tọ̀ bá tó tó báyìí tí tó ń pọ̀ sínú nǹkan. ẹlẹ́ẹ̀kẹta náà ní tí ọba jẹ́ lákọ̀ọ́kọ́ tí ọba jẹ́ lẹ́ẹ̀kejì kémi àti ẹni owó rò pé kí ni ọba wa jẹ́. ẹ máa gbọ́ òun ó ní tí mo fi wí bẹ́ẹ̀ o ṣe àgbẹ̀mọ́ nọ́mbà wán ètò ti dàrú wa bí tábà mẹ́nu bá nǹkan kọ̀ọ̀kan nù kàtà àfẹ́tí ìjọba ó ṣe ẹ máa rọ̀ bí wọn ni pé wèrè ni ẹ̀rọ lóṣèlú ṣe education dá tẹ́lá tó dé ojú ọ̀nà ẹ̀rọ lóṣèlú ọjọ́ pàápàá pẹ̀lú ojú ọ̀nà ni tẹ́lá tó débi iná ni ẹ̀rọ lóṣèlú ṣé ẹ ti bá rẹ jẹ́ kò sí tẹ̀tẹ̀ tí ń bẹ̀rẹ̀ wọn lóṣèlú tó ṣe dá ètò ti dàrú. ètò wa dàrú tí wàá bí àwọn àṣẹlẹ̀ tí ò ṣe kọ́ máa ṣẹlẹ̀ o kọ́ máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí wá ṣèkì orílẹ̀-èdè yìí. káàrí nọ́mbà 3 ni pé ìmọ̀ owó kí ni ibo là ń lọ òun náà ti wá di problem fún wa torí bí ká ń lọ ọ̀nà mẹ́ta ló pèsè kí ni ó ṣẹlẹ̀ lọ́la ìtí ó ṣẹlẹ̀ lọ́la náà ni ti ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsìn èmi àláìkẹ́ ó yẹ kó stop ni àbí ọ̀dà tí ìtí ṣẹlẹ̀ ní ìsìn bá ń ṣẹlẹ̀ lọ lọ́la á pè ní ṣé pípé náà ṣé solúṣẹ̀ ni a sì lè pa fújọ wa tí ó dènà mọ́ àwọn èèyàn kan wá ń dìde wọ́n láwọn làwọn dáhùn rẹ̀ àwọn èèyàn kan wá ń dìde wọ́n láwọn làwọn dáhùn rẹ̀ tó wọ́n ṣe fáwọn mùsùlùmí tá a gbẹ́ sí ìlú abá dìde lábẹ́ dáhùn rẹ̀ gbogbo ẹni tẹ́ lẹ́sìn ọkàn yóò balẹ̀ àbí òní balẹ̀ ọ̀dà tó wọ́n ṣe fáwọn tí ò wà gbẹ́ sí ìyẹnú wa gbẹ lọ́wọ́ dìde kọ́ àánú bí ó ṣe ní kó ṣe ń bẹ ẹ̀dẹ́gbẹ́ mọ̀ sí ni. nígbà wá wí àwọn tá a gbẹ́ sí ìyá àdìde àwọn tá a gbẹ́ sí ìyẹn gan àdìde àwọn tí ò wá ṣẹ̀sìn wa lọ́wọ́ àdìde ẹlẹ́bọ àti kírísẹ̀ àlọ́ àpàrọ̀ pé Yorùbá dé sọ náà Yorùbá dé sọ gbogbo àwọn mú kí n gbọ́ ní Yorùbá lẹ́yìn.
ẹlẹ́bọ̀ làwọn náà àbí kírísítà làwọn. ẹ máa pariwo Yorùbá. ó náà mo ń sọ pé ṣé gbogbo àwọn muslim tó wà ní Yorùbá nation ṣẹlẹ́bọ làwọn náà àbí kírísítà làwọn náà torí ẹlẹ́bọ àti kírísítà ló sẹ́yìn alẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ yìí lẹ́ ń da Nàìjíríà rù wọ́n sọ̀rọ̀ orílẹ̀-èdè ìpín fẹ́ dádúró ó ń sọ̀rọ̀ kírísítẹ̀nì tó wà ní Yorùbá nation muslim tó wà ní ṣé èyí tí wà náà wà fẹ́ nísìnyí pé káwọn muslim kí kírísítẹ̀nì náà káwọn náà wà lọ create terrorist group kúrò tí wọ́n náà create yìí káwọn náà wà kọmọjọ kọmọ ní Christianic nation now Mufti ní tó ń ṣe yìí ẹ̀wọ̀n ló padà ẹ̀dì sí ẹ̀wọ̀n Mufti ẹ̀wọ̀n lè rẹ ẹ̀wọ̀n ọwọ́ ìjọba fẹ́ẹ̀ tí ọ ẹ̀wọ̀n lè rẹ ẹ̀wọ̀n náà dandan ló ń sọ látàárọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ẹ̀ bára wọn mú gan. àwa la ní nǹkan àfi lè tún lóye ṣe àwọn náà wá pariwo Islamic ni o ní Islamic nation ṣáà jẹ̀bi. Islamic nation nílùú olù nílùú Islam àbílù mọ̀ọ́mọ̀ nílùú Islam ló ń wá sábìsì àbílù mọ̀ọ́mọ̀. Orí olókun, the god of sea, the father of òrìṣà ajé, orí olókun òrìṣà ńlá ni, ìlàjì rẹ̀ bí ẹja ni. Àwọn ọmọ ìyá rẹ̀ ń sáré lóṣù èyàn fún kí wọ́n lọ wú tó ń bẹnu Kàábà kí wọ́n lọ wú tú Kàábà ká. Òṣù fún àwọn ọmọ ìyá rẹ̀ tó ń sáré kí wọ́n tú Kàábà ká. Olókun ló ní wọ́n mọ́ túká. Sàárè Muhammad ò ní wọ́n túká. Orí olókun yẹn òrìṣà ni tí ń bẹ ní odò. Òrìṣà yẹn ló bí òrìṣà ajé. Òrìṣà tó ní agbára ni inú wọn bí òun ni. Ibi tẹ́ ẹ̀ sọ́kọ̀ àsìtá ní ìsìn Sáúdí ò ní wọ́n dábẹ́ orí kí wọ́n túká kí wọ́n kókó àsìtá ní kó ń bẹ̀. Kàábà òkúta tẹ́ ẹ̀ lọ ń kìsì lára Kàábà ò ní wọ́n wó. Kì í jáde kúrò níbi tó wà. Ibi tó lọ dúró sí òkùnkùn lọ́wọ́ à ń bẹ ní sàlẹ̀ odò. Ẹni ọba dé sàkání ibẹ̀ yóò bàyẹ̀ ẹ̀jẹ̀ ni yóò parẹ́ ni. Òṣà burúkú ní jẹ́rẹ́. Fámílì ẹ̀ mélòó ló parẹ́ rí olórí burúkú ọmọ fámílì ẹ̀ mélòó ló parẹ́ rí. Dákọ̀ ẹnìkan tó rí tó sàrán kan parẹ́ rí. Ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń gbé kiri social media lẹ́ ń fẹ́yàn ṣógun owó. Ṣé wọ́n mú kan lára yín jẹta tán lù tójú ẹ̀wú tó lẹ́yìn àáfà lẹ́ni kò lọ́mọ gbowó wá ìpẹ́ lásìkò àwọn èèyàn. Ṣé bẹ́ẹ̀ náà ṣógun fọmọ yahoo gbọ́ ọmọ yahoo tó dákọ̀ tó láwọn ló ń ba Nàìjíríà rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣógun fún wọn. Àdúrà eléyìí ni láìláìláìlá ń lò ṣé lè ṣàgbádùn sá òòsà síbi sílẹ̀ láìláìláìlá ń fi tẹ́bí dóni àbò lórí ibú lélẹ́yìí ni ṣé lè ní làkàì sá. Ṣáàgbà ní kátẹ́gbèrè òòsà tí wọ́n á bí mú. Ó sáré ní yọ̀bà parí ayé yìí yọ̀bà da ilé ayé yìí lọ. Nítorí báyé tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀. Àṣìá òòsà bàbá pẹ̀lú ààrẹ ní ọmọ lẹ́yìn ànẹ́bí tó ṣùgbọ́n láìláìlá lọ́kọ̀ kó làbẹ́ àṣìá náà. Àti pé ẹ má wulẹ̀ wá nǹkan káàkiri. Àwọn tó pariwo wípé àwọn ti dìde gẹ́gẹ́ bí Yorùbá nation láti ṣèfù lẹ̀ Yorùbá ẹ wá iṣẹ́ ń wá tó bá ṣe pé ìfọ̀kànbalẹ̀ ni àwọn náà sì káàtó kó fàìdẹ̀. Ọmọ ya. Ìfọ̀kànbalẹ̀ wo ni Islam yín provide rí ó ń bẹ̀ lẹ́nu ẹlẹ́nu yabi apá aṣọ òpònú ìfọ̀kànbalẹ̀ wo ni Islam yín provide rí ẹ ti bà nọ́ọ̀tì jẹ́ ẹ ti bà gbòòlù jẹ́ ìwọ náà tó ti kọ́ àwọn ọmọjọ o ti àbọ̀lé wọn lọ́wọ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ Yorùbá ní Ọlọ́run ní gbà fún yín ilẹ̀ Yorùbá ní ẹgbẹ́ àdúrà Ọlọ́run Mufti Ọlọ́run ní gbà fún ọ kó wá jẹ́ ẹ̀yin tẹ́rọ́rìstì. Inú ilé náà ti ń sọ̀rọ̀. Irọ́ yìí tá làwa ti ń sọ̀rọ̀. Àwọn òṣìṣẹ́ nípa àwọn ń sọ fáwọn rẹ̀ pé. Ẹranko ọ̀bọ ìṣá. Kò sí state ilẹ̀ Yorùbá káàsì. Ọmọ Yorùbá tó kàn fẹ́ ká ṣàfù àwọn ní security ká dáàbò bo àwọn ẹjọ́ wọn. Níbo lẹ ti dáàbò bò rí? Ẹ̀yà dákọ̀ lù kẹtẹ ti dáàbò bò rí. Dákọ̀ kùnlẹ̀ kẹtẹ ti dáàbò bò rí. Béèrè pé kó Fìlàmì kàjí dàdí bẹ́ẹ̀ ń ba gbogbo ẹ̀ jẹ́. Bó ṣe ń pààyàn tó ń jiyàn gbé ìlú wa yìí. Ta nípa ìjiyàn gbé? Ṣé àwọn Boko Haram ẹgbẹ́ yín? Táwọn ti wà náà ti tipẹ́tipẹ́ ló ń pààyàn jiyàn gbé ni. Ṣé second Boko Haram lẹ Yorùbá lẹ́lẹ́dẹ̀ yìí? Á pa ẹ̀yin dànù ni. Gbogbo ẹ̀yin Boko Haram tẹ̀sẹ̀ fẹ́ dìde yìí. Wọ́n pa yín dànù ni. Bẹ́ẹ̀ bá dẹ̀ yẹn local government àti operate ìjọba gan yín wà ń bẹ̀ báwo la bá wọn
ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. ẹ̀yin lẹ́sìn títì ẹ̀yin lẹ́ dọ̀dà. wọ́n ti rìn wọ́n ló pa ọjọ́ àmọ́. mo ò mú náà lọ níbi tí àwọn place. lórí security wa ń bí ọ̀nà ká lébù ṣá. so everywhere tá a bá ti fi Islam síwájú tá a nà láìláà ìlú nàlá Muhammadu Rasulullah bá a ṣe provide security fún un. ṣé láìláìláà wọn onáfíà fi tukọ̀ Saudi alẹ́ náà kò ní ọ̀bọ̀ yìí kó o ní mọ̀ kankan ní Saudi gẹ́gẹ́ láìláìláà wọn fi tukọ̀ rẹ̀ àwọn tó lẹ́sìn ó bá sábí sàtìbáyé yín jẹ́. afẹ́ òmìnira ọmọ Yorùbá tó bá di àsìkò ìgbà tí Nàìjíríà tó bá fẹ́ pé Nàìjíríà ó ṣe ṣe kọ́ pín gbogbo tí ń dàrú yìí ó ṣe ṣe kọ́ pín tọ́lá yìí pé yóò pín ni àwọn ọba òòṣà àbáyọ̀bá ní sàlọ́ ẹgbẹ́ nìṣẹ́ tí Yorùbá ní sàbá wà ní òní program kó jókòó ká mọ̀ kọ́mọ̀ sí program rẹ̀ láàyè kọ́mọ̀ sí program rẹ̀ láàkúrọ̀ àtàwọn agboolé tó bá gbà fún àwọn náà dúró bí àwọn náà mọ̀ ṣe ti àná ní àwọn ibi tó bá gbà fáwọn náà làkúndé inú kó wáyé àbí. ṣe ti rí àjẹ̀dá máa yìí sìn ṣe ti gbọ́n tó sọ ó láwọn náà fẹ́ máa ṣe tiwọn definitely wọ́n ti ní àjẹ̀dá pé àwọn náà ti dá dúró nínú Yorùbá wọ́n ti kó mọ̀ pamọ́ o àwọn tó fẹ́ mọ terrorize Yorùbá lọ́la lẹ ti rí yìí o wọ́n ti bẹ̀rẹ̀ ṣe ti rí bọ́lá àwọn báyẹn ṣe rí bọ́lá àwọn Islamic Nation wọ́n ti kó àwọn jọ àwọn fẹ́ mọ terrorize ni o wọ́n ti ń ra ìbọn fún wọn bó ṣe wà yìí o gbogbo ẹ̀yin àgbàlagbà lẹ Yorùbá à ń jẹ̀kùn kó tán àwọn wòlé kan tún gbọ́wọ́ àwo ṣe pé Mufti ti gbèpè báyìí ṣe é rí pé ti gbèpè báyìí wọ́n ti láwọn tó ń sponsor wọn bó ṣe wà yẹn pé sponsor wọn lé Haúsá bọ́ sponsor wọn tẹ́ Sokoto wọ́n ti bàjẹ́ Zamfara wọ́n ti bàjẹ́ gbogbo Islamic pé sponsor wọn nìyẹn wọ́n láwọn kan tó ń sponsor wọn àjẹ́ndá yìí dẹ́fẹ́ gbọ́ bí náà díẹ̀ àwọn kọ́kọ́ bẹ́ẹ̀ tì yẹn nígbà tí mo fídíò yẹn àwọn mùsùlùmí kan sọ pé jẹ́sàkùn láìka rẹ̀ kọ́kọ́ lọ sí dára fún wọn kéré náà gẹ́gẹ́ ẹ̀pẹ́ wọ́n tún wọ́n ṣàdúrà fún lórí pé àjẹ́ndá wípé ṣé bẹ́ẹ̀ yìí mùsùlùmí bẹ́ẹ̀ lè bá ti ẹ̀ kàwé káyé lè la kàṣì kankan ṣé àwọn mùsùlùmí tẹ̀ kàwé pọ̀ ńlá ẹ ronú náà kí ìtumọ̀ tó ṣe yìí ẹ kà sọ túmọ̀ tó ṣe fún mi. ṣé Yorùbá nation táwọn èèyàn lọgun tí ò tí pọ̀ sí ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni sáwọn tó mọ kéjú ọlọ́run sí bẹ́ẹ̀ nígbà tó wà lè join wọn tí wàá yẹ kí wọn lọ create group terrorist group kó lè máa ra àbọ̀ fún yín tẹ́lẹ̀ bá máa kọ́ àwọn ọmọ Yorùbá bí Yorùbá bẹ pé ẹ ti fi àdúgbò kan wà tẹ́ ẹ ti fi Islamic Nation jáde iná wọn ti dá ń bẹ̀ títí wọn ti dá ń bí àbí ẹ ti fún wọn ṣẹ́ ń bẹ̀ níbo ó kò parun lẹ́ńkúra yín lọ yìí wọ́n kàn waste life yín ni torí mo ti rí pé ẹ̀yin náà ti dá dóba yìí àwọn kan ti ń kó kọ́bọ̀ fún yín bẹ́ẹ̀ láti náà ti àwọn ọmọ ya yín nílẹ̀ Haúsá wọ́n ti kó mọ̀ fún yín wọ́n fẹ́ kẹ́yìn náà wọ́n fẹ́ fi yín da ilẹ̀ bàbá yín láàmú ni Mufti wọ́n fẹ́ fi ọ́ ní ìlú bàbá yìí la nígbà pé iye òbí ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ wọ́n gbé yẹn fún fẹ́ǹsì wa ni Fúlàní ló fún yẹ lóyún ní tó ṣẹlẹ̀ yẹn gan nìyẹn wọ́n ní bílẹ̀ kan bá ń dàgbà tí ń tò ọmọ àlebè ò tí ì dàgbà ọmọ àlelẹ̀ Yorùbá mọ̀ ti dàgbà òun ni Mufti wọ́n ti kóbọ̀ fún ó ti ń gbowó wọ́n ti fẹ́ sọ bí di náà tí o ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ́ gbà o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ wá ń wò tó jẹ́ ọmọ Yorùbá àtàtà ẹ lọ bá àwọn pípù yìí bẹ́ẹ̀ díẹ̀ ló mọ́ bẹ̀rẹ̀ ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn o pé wọ́n bẹ̀rẹ̀ terrorist group nìyẹn ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn o ẹ má rí bí ìsọkúsọ ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn o bẹ́ẹ̀ terrorist group nìyẹn o. àwọn náà máa ṣe tí a níbí àwọn àti láyé láyé. ṣé ẹ ti rí wájú wọn rí wọn jóná. ṣé wọ́n ní ọmọdé gbà àgbàgbọ́n láì dá Ilé Ifẹ̀. kẹsì lẹ Saudi wọn fi yẹ ẹbùn dá. kí wọn fi dálẹ̀ Saudi ẹ̀gọ́. ìjà àwọn ìdálẹ̀ Saudi ń tiẹ̀. a wo ibi tí ẹ ti ní gún ẹ̀sìn wa. àwọn ọ̀sọ́ pé ìta kéde kẹ́nìkan wá bọ́ sí abẹ́ wa a fẹ́ sáàfù ni a fẹ́ rúlò. We want to serve our people. ìlú wo lẹ sáàfù rí dákọ̀ ẹ̀. tọ́pọ̀ náà sì kò gbà tá a bá fẹ́ to orílẹ̀-èdè wa gbogbo ẹ̀ tí ń gbọ́ mi tẹ́ ẹ gbọ́ o a fẹ́ sáàfù ni o tọ́pọ̀ náà sì kò gbà tá a bá fẹ́ to orílẹ̀-èdè wa àwa kọ́ la fẹ́ so lórí o. gbogbo wa jẹ jókòó àwa yẹn. ojú àwọn terrorist group lẹ́wọ̀ yẹn o.
àwọn new terrorist group ní Yorùbá land kódà bẹ́ẹ̀ yẹ̀ ni wọn ò ṣe new terrorist group ní Yorùbá land àwọn ẹlẹ́wọ̀n yẹn o. ká gbé àwùjọ tí fọkànbalẹ̀ ọ wà tí dédé ọ wà tẹ́nìkan ò ní rí wàhálà ń bẹ̀ lábẹ́ àṣẹ la ilaha illallah Muhammadu Rasulullah. wọ́n ní ká gbé la ilaha illallah lárugẹ walau kariha al-kafirun walau kariha al-mushrikun. ọlọ́run láwọn tí ò gbàgbọ́ wọn ò bá sọ pé kò táwọn lọ́rùn ẹ lọ sí tìyìn làkún dín inú kan láì kọ́rọ́ àfìdín ọlọ́run àgbọ̀dọ̀ mú yín dandan ṣẹ̀ṣẹ̀ àgbẹ̀rẹ̀ àyè wa ẹ̀rẹ̀ dúró ní àyè yìí. ó sàn túkú bó ṣe rọ̀ lọ́rùn ìtúntùkùtù iṣẹ́ àwọn túbọ̀ ṣe rọ̀ lọ́rùn nílùú òǹlù ẹ fẹ́ gbé àsíá Muhammad lárugẹ ẹ fẹ́ gbé la ilaha illallah lárugẹ nílùú tí mo fi la ilaha illallah tẹ̀ ọmọ Yorùbá sì nìwọ yìí ojúmọ́ gbà mí tì fún ọ o ojú gbà mí tì fún ọ ẹ sọ ọmọ Yorùbá náà ọmọ Fúlàní ni ọ ẹ ti bà náà ti jẹ́ alẹ́ ní babí jẹ́. ṣé tí ó dá lọ́dọ̀ yín ẹ máa sí ẹ máa rúbọ bẹ́ẹ̀ máa rú lọ́dọ̀ yín ẹ máa máa yín pẹ́ mú lọ sóde oṣù ẹ má dé tẹ́lẹ̀ torí wa ẹ bá mú ọmọ bẹ́ẹ̀ á pa yín ni. ṣọgbọ́n ṣé ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ bí mo lè fásitì kìíní bí mo ṣe bá pọ̀ jù ẹ̀ wọ́n láwọn ó pa wá ni wọ́n láwọn ó pọ̀ ọmọ Yorùbá ni. ẹ máa sí ẹ máa rúbọ bẹ́ẹ̀ máa rú lọ́dọ̀ yín ẹ máa máa yín pẹ́ mú lọ sóde oṣù ẹ má dé tẹ́lẹ̀ torí wa ẹ bá mú ọmọ bẹ́ẹ̀ á pa yín ni. ẹ ti pọ̀ sí ó dábàá wọn ṣé ẹ gbọ́ ẹ tún bá ń bá kẹ̀ ó sọ ṣé kí mo sọ látẹ̀tẹ̀ mọ́ wọ́n ti níbọn ní kọ̀rọ̀. ẹ máa rúbọ bẹ́ẹ̀ máa rú lọ́dọ̀ yín ẹ máa máa yín pẹ́ mú lọ sóde oṣù ẹ má dé tẹ́lẹ̀ torí wa ẹ bá mú ọmọ bẹ́ẹ̀ á pa yín ni. ṣé ẹ gbọ́ ìgbọ́rọ̀ rẹ̀ mọ́ ó ti dábàá wọn ṣé ìgbéyìn nídìí àti gbọ́rọ̀ rẹ̀ mọ́ ṣé ẹ gbọ́ tó wí wọ́n ní kí ẹni ọmọ Yorùbá yẹn kó mọ̀ lọ́dọ̀ àwọn táwọn bá tó àìjọ́dọ̀ àwọn èyí táwọn bá ti rí àwọn ó pa ni. torí àdáwọ̀ tí wọ́n sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ yẹn mọ ibi tí lọ gangan bí ó ṣe pààyàn nọ́ọ̀tì àwọn tó lọ pààyàn lọ́wọ́ rẹ o wọ́n láwọn táwọn bá ti rí àwọn ó pa ni ẹgbọ́ àwọn Yorùbá lè ṣe gbọ́ lẹ́jọ́ kí wọ́n sọ pé kí Yorùbá lè ṣe ọkọ̀ yẹn àwọn táwọn bá ti rí àwọn ó pa ni rí nítorí pé nítorí gbùpù òdì àti Yorùbá lè ṣe gbùpù nìyẹn o terrorist group làwọn eléyìí ó ní táwọn bá ti rí àwọn ó pa ni bó ṣe ìta kiri lọ kẹ́ ẹ tún gbọ́ nígbà gbẹdà ó láwọn ó pa ni wọ́n kóra wọn jọ wọ́n rìkútù wọn láti pààyàn ni wọ́n fẹ́ pààyàn tiwọn ni gbogbo ìtẹ́yìn sọ yẹn ò kàn wọ́n fẹ́ pààyàn ni. bẹ́ẹ̀ bá lè ṣe tí ó dá lọ́dọ̀ yín ẹ máa sí ẹ máa rúbọ bẹ́ẹ̀ máa rú lọ́dọ̀ yín ẹ máa máa yín pẹ́ mú lọ sóde oṣù ẹ má dé tẹ́lẹ̀ torí wa ẹ bá mú ọmọ bẹ́ẹ̀ á pa yín ni. níbọ̀lẹ̀ ẹjọ́ ìtura lọ níbọ̀lẹ̀ yín tẹ́tí fọmọ rúbọ ní oṣà tí bá àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n náà mú tán lọ́gbórí tí bá àwọn ọmọ ẹ̀kọ́ ń kéwà àwọn tẹ́sí wòlímọ̀ fún ni gbogbo àwọn tí ń ṣògo owó tí wọ́n ń bẹ́rí lọ́wọ́ ọmọ ṣe bẹ́yìn àáfàá ni olùwọ́n náà sì fẹ́ bá ààrẹ sọ pé ẹn tẹ́ bá ti mú ẹ pa ni ọmọ Yorùbá tẹ́ bá ti mú ẹ pa ni. tí gbogbo alábọ́ ti fọmọ wọn rúbọ ní oṣù àtàn ǹjẹ́ àlejò ọmọ babaláwo nǹkan tí ó dàgbà tó yẹ pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ tó yẹ kí àwọn babaláwo náà wà ń kọ́lé àlàmbàrà wọ́n lè mọ́tò àlàmbàrà ayé babaláwo mọ́ dùn but àjẹ́dá tẹ́yìn gbé dání yìí àjẹ́ndà ẹ wá láti wá pa ilẹ̀ Yorùbá nu ni ẹni tá a gbọ́ pé ó bá ti mú Yorùbá nation àbẹ́wájú ọmọ Yorùbá tí ò bá ti ṣe Ìsìláàmù ní tẹ́yìn wá fún sí ni pé ẹ wá láti wá pa wọ́n run ìdí tí mo fi gbé fídíò wá mi nídìí ọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ mọ̀ bùrẹ̀ jẹ́ pé fídíò ẹ̀ mi nídìí fídíò ẹ̀ mọ́ ní tán gbé dání gangan ló ti sọ yẹn pé àwọn ó pa wọ́n ni gbogbo ọmọ Yorùbá táwọn bá ti mú tó bá ìsọ̀rọ̀ Yorùbá nation àwọn ó pa wọ́n ni ẹgbẹ́ dáa ló fi sọ tàbí ìsáàfù sí lẹ́nu nísìn ó sọ olówó láwọn ọmọ pààyàn tí wọ́n ní sáà Yorùbá nation pààyàn ní tẹ́tí pé àjẹ́dá ẹ̀ pa wọn tábà ń sọ̀rọ̀ táwọn ẹgbẹ́ nìkan kìnìkan wọ́n mọ̀ pé wọ́n fẹ́ bá Islam ṣé Islam rẹ̀ làlẹ́ Islam tó ní kí wọ́n mọ̀ pààyàn yìí nísìn báyìí òun kọ́ dẹ́nu pa àwọn oníṣẹ̀ṣẹ̀ ní pààyàn òṣèré yẹn kẹ́kẹ́ kọ́kọ́ pààyàn rí oníbabaláwo kọ́kọ́ pààyàn rí ọláwọn ló ń bọ ajé ní bọkínìkan nìkan onímọ̀ kó pààyàn rí ìwọ́n fún ẹ̀rọ ìfẹ́nu alẹ́ sọ pé ẹ̀tẹ́ bá ti mú ẹ̀ yóò pa ni lórí kíni lórí pópá Yorùbá Yorùbá lè ṣe dání lẹ́sẹ̀ fẹ́ pa sí tó parí lọ́mọ ni ìsìláàmù Yorùbá ìsìláàmù Nàìjíríà wọ́n pè yín lólè ẹ tún mórí ọmọ ẹni má bẹ́ wọ́n rí wèrè yín sá ó ṣe yí kéèmọ́ rí wèrè kéèmọ́ sá lọ kí ló rà pẹ́ o ẹjọ́ tó bá dé kí odò ẹdúró dè mí lẹ́yìn tí wọ́n rí tí wọ́n sá
wọ́n ní wèrè yín iṣẹ́ tó ní pé tẹ́ ẹ bá dókè odò ẹ dúró dè mí. Ilẹ̀ Yorùbá ìgbìn kàbá yìí àwọn ọmọ àlẹ́ Yorùbá ti dàgbà wọ́n ti wúyẹ́ tó bá yẹ pọ̀ mọ́ ọkọ Yorùbá ni èyí tó pé ẹmu fù tí ó ń bẹ̀ lẹ́nu táyé ẹ ti bàjẹ́ yìí tó lè sọ pé wọ́n mọ pààyàn wípé àwọn táwọn bá ti mú tájọ́ ọ̀rọ̀ Yorùbá nìsàn àwọn ó pa ni ẹ ti pààyàn ní nọ́ọ̀tì kò tó yín ẹ ti fẹ́ pààyàn bí náà lágbàdúrà àwọn tẹ́ ti pa nọ́ọ̀tì ẹ má dúrà àwọn tẹ́ ti pa ní Haúsá lórí àjẹ́ndà pé gbogbo nǹkan tó bá láti wà sóṣíà ìwé gbogbo nǹkan tí wàá ṣe káwọn èèyàn máa gbọ́n gbogbo nǹkan tí wàá máa jẹ́ kí ojú àwọn èèyàn máa là ẹ fẹ́ máa takò ẹ má dúrà yẹn tẹ́ ti pa Mùfùtí ó dàbí pé bóyá bó ti wà láàrin àwọn tó lọ pààyàn lọ́wọ́ ọ̀gá àmọ̀ tí mo mú tọ́ tàṣí ọ̀tí tù tí mo ló sọ nísìn ó dàbí àdúgbò fún olóhùn tẹ́lẹ̀ ń pè ẹ̀yìn tí nìyí ọmọ lọ́hùn ẹ bẹ̀rù ẹlẹ́pààyàn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àdìkìdá tẹ́ ẹ fi pààyàn dànù Boko Haram ẹ ti pa àwọn èèyàn dànù gbogbo lọ Yorùbá nísìn tí a níbọ̀ láti ọ̀nà Ondo State Edo State ẹ ti rí sójà káàkiri ẹ ti lọ ààrẹ ti bọ̀bọ̀ Mùfùtí yìí ń lé o kẹ́ gbàgbọ́ ọwọ́ ẹ̀ ìbọn tó ti wà nínú ilé ẹ̀ ó lé tipa márùn-ún gbogbo àwọn terrorist group tó yẹ fẹ́ máa àbọ̀n kiri tẹ́mọ̀ terrorist ilẹ̀ Yorùbá ojú ogun láti fi hàn yín lẹ́ẹ̀kan yẹn o wọ́n sponsor wọn ni mímọ́ àwọn tó ń sponsor wọn o ṣùgbọ́n ẹ lọ ṣẹ́ẹ̀kì lé Mùfùtí àwọn àlìkìdá àwọn Boko Haram wọ́n ti ń sponsor wọn láti wá balẹ̀ Yorùbá jẹ́ o wọ́n ti gbówó fún o wọ́n ti gbówó fún láti wá balẹ̀ Yorùbá jẹ́ o ẹ lọ ṣẹ́ẹ̀kì ilé rẹ o ní ẹ wá ń sponsor àwọn bíbú yìí ẹ wá ń ràbọ̀ fún wọn láti máa pààyàn bó ṣe pààyàn lọ́wọ́ lọ́sí bó ṣe ń pààyàn ilé Haúsá Boko Haram bó ṣe ń dùnyàn àwọn Mùfùtí náà àwọn náà ti bẹ̀rẹ̀ tiwọn náà báyìí o tí ẹgbọ́n tó wí ó fún ẹ̀ lọ́pẹ́ níwájú ẹ̀ sọ ó ní gbọ́mọ Yorùbá náà bá ti bá àwọn ọmọ pa wọ́n ni àwọn èso ọmọ Yorùbá ẹ má ti gbé Yorùbá ní ṣẹ̀dá ní àwọn ọmọ pa yín ni torí pé òsàtẹ́yìn ṣe kò bá táwọn mu làwọn ó sì mọ pa yín mọ́nà sì ó sì sọ pé làkúndùrù pé alámúyẹ̀ lídìí pé ẹsẹ̀ tí ká ti wá kò ní jáàánú tẹ́bí dáadáa àkọ́kọ́dá àfihàn lẹ̀ ẹsẹ̀ tí wá kẹ́yìn náà sì ti yín ó sáà ti fẹ́ mọ àwọn ọmọ Yorùbá ṣé àjẹ́ndà tẹ́ gbé dání nì gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá gbogbo ẹ̀yàn ọbaládéládé gbogbo ẹ̀yàn olípòjúpò ohun tí mo rí láàárọ̀ yìí lánàá àná ló ṣe fídíò yẹn tí mo ní kí n gbé wá nì wọ́n ti ta bánà wọ́n ti láwọn tó ń sọ wọn wọ́n ti kó bọ̀ fún wọn wọ́n ti kó nǹkan òrìjà ayúṣe fún wọn láti terrorize Yorùbá àwọn terrorist group ló ti dìde Yorùbá táwọn á tètè kọ̀ǹkà àwọn eléyìí terrorist group ó padà pọ̀ o ṣé ẹ̀ ń pé ìgbà kan mo rojú bọ́ọ̀mù bí mo àmọ̀ sọ pé ilẹ̀ Yorùbá Haúsá náà ti lè wọ́jú bọ́ọ̀mù ilẹ̀ Haúsá náà wọ́n ti mọ jíyàn gbé bẹ́ẹ̀ wọ́n ti mọ pààyàn díẹ̀díẹ̀ wọ́n ti wara wa nígbà tí wọ́n wara wa tán wá rí pé àwa tún ti kó sójà káàkiri àwa ti ń protect ara wa wọ́n wá wò pé kí làwọn ẹja àlàbọ̀ fáwọn ará wa dámọ̀ kó fún wọn ó ní Mùfùtí yìí o àjẹ́ndà àti palẹ̀ Yorùbá run sọ́wọ́ àwọn àlìkìdá ara wọn ọwọ́ àwọn Boko Haram ara wọn àjẹ́ndà tó gbé dání nìyẹn o táwọn mùsùlùmí kan náà tó ń praise ẹ̀ pé ọkọ ló ṣe dáadáa fún ipò tó sọ yẹn ipò make sense èèyàn kó gúrùpù jọ ó ń brainwash wọn ó fẹ́ ń kó bọ́lé wọn lọ láti dalẹ̀ Yorùbá rú ẹ̀yin mùsùlùmí kan tó ń praise ẹ̀ tó tó bá ti wá pè ìlólè ṣé yẹ ká ẹ mọ́ gbọ́n mẹ́rẹ́ jó ni wọ́n ní mùsùlùmí ò da mùsùlùmí fẹ́ mùsùlùmí tó ń domi sálàáfíà tútù yẹ ká ẹ mọ́ gbọ́n mẹ́rẹ́ jó ni ẹ tún mọ́ tó lọ sọ ní sọ́nà fẹ́ pa gbogbo àwọn tó gbé Yorùbá ní ṣe dání ó lè fẹ́ pa wọ́n nu ó ní torí pé òun ilẹ̀ Yorùbá ló wà tóun ẹ̀yin tá ẹ jẹ́ Yorùbá nation agitator Yorùbá nation activist yí pé ìlú òyìnbó lẹ́yìn wáyé pé jàásùrà wà yí pé ẹ̀ lè ṣe yẹn kan yí pé àwọn táwọn wà nílẹ̀ yìí làwọn lè rìn ilé mọ̀ tẹ́ẹ̀ Yorùbá lè mọ̀ wọ́n fẹ́ kó Yorùbá lọ oko ìpanu wọ́n fẹ́ kó Yorùbá lọ Mùfùtí táwọn fẹ́ẹ́ ní kò rí jẹ́ Mùfùtí ọ̀dọ́ àlẹ́ mọ̀ fi jẹ́ Mùfùtí yìí nílùú Ìwó bẹ́yìn Yorùbá fẹ́ kóra yín kúrò nílẹ̀ Yorùbá kò tiẹ̀ ṣeé ṣe àwọn ọmọ àlẹ́ ayé láàlè dànù irú àwọn Mùfùtí tẹ́ ti kó mọ pamọ́ lè yìí tẹ́ ti gbowó pẹ̀lú bọ́n
torí ìmọ̀ kéèyàn tó lè sọ pé àwọn ó pa àwọn tó gbé Yorùbá nation dání àwọn ó pa ogun wọn dànù dájúdájú ó ti níyàn kan tán fẹ́ lò láti fi jà láti fi pààyàn gbogbo yìí lọ́ba gbogbo yìí ló pèlè ìwúrẹ́ ní pojúpò tí ẹ̀mí àwọn ọmọ Yorùbá jọ ní lójú àkíyèsí mú pè sí àárọ̀ náà mo wo fídíò yìí mo ní kíláyé pẹ̀lú àkíyèsí yìí kó ló di pé àwọn kíní dáadáa mo fún tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wà lẹ́yìn ara yín tẹ́ ẹ̀ wá bílẹ̀ Yorùbá ó ti bàjẹ́ tẹ́ ẹ̀ wá bí ẹ sì mọ pa ọmọ Yorùbá dànù gbogbo yín ẹ̀ ní bá dìbọn bẹ́ẹ̀ o àwọn alálẹ̀ ò mú yín o àwọn alálẹ̀ Yorùbá ò mú yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá bí ilẹ̀ Yorùbá ó ṣe panu tẹ́ ẹ̀ wá bí ẹ sì mọ pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ sì mọ pa ọmọ ọba aládé bẹ́ẹ̀ sì mọ jí ọba gbé bẹ́ẹ̀ sì mọ kidnap ọba bẹ́ẹ̀ sì mọ kidnap aráàlú Mufti àtàwọn tó sponsor yín gbogbo ẹgbẹ́ dání yìí o àfi tẹ́ bá jáwọ́ lókù Yorùbá nation wọn ò ní wájú àwọn náà tó bá lè jọ àwọn opt out jọjọ kó ń bẹ tó bá ti sun yín ẹ̀yin tí tó ń gbé dání òye ẹ̀yọ ayé ń kó ń bẹ bẹ́ẹ̀ àwọn afẹ́lẹ́ afẹ́ pín lu ìsìn ìsìn báyìí nígbà tẹ́yìn kó ayé ń kọ terrorist group tẹ́yìn fẹ́ máa pààyàn olórí burúkú ní abẹ́fẹ́ sí ní pààyàn ẹ̀ ní bọ́dún mọ́sálásí ẹ̀ pààyàn ṣọ́ọ̀ṣì náà lẹ́tì máa pààyàn àtàwọn oṣù tí tájú pé ẹyin tán sí ò bá ti mú àwọn tẹ́lẹ̀ máa pa nìyẹn ẹ̀ ní bọ́dún mọ́sálásí pààyàn rárá ẹ̀yin àgbàlagbà Yorùbá àkíyèsí rẹ o Ọlọ́run gbà wá o ohun tí mo rí lánàá nù tí mo ní kí n pàkíyèsí olúkojúpò sí tí mo ní pàdé òsì oníkálukú sí àní sófo ayé àní sófo ara wa o àmùfù tí eré bílẹ̀ yìí bí báyìí forí sẹ́pọ́n bí ló sì bàjẹ́ ni wọ́n san o wọ́n ti gbowó wọ́n ti kóbọ̀ fún wọn wọ́n ti gba wẹ́pọ̀n ni wọ́n fi sọ wípé ọgbọ́n ọmọ Yorùbá táyé bóyá ṣe dání àbọ̀ Yorùbá táyé gbé Ìbàdàn ṣe dání àwọn ọmọ pa wọ́n dànù ní nítòsọ tí mo fi bí mi tí fi pè fídíò mọ́ nìyẹn wọ́n láwọn fẹ́ máa pa Yorùbá dànù tó dáa kó mọ́ pa ọmọ Yorùbá lẹ́yọ̀ ọ̀kan ẹ bá mójútó ẹ̀yin aláṣẹ ẹ̀jọ́ tó yọ lọ́hùn ẹ bẹ́ẹ̀ yẹn mo balẹ̀ Yorùbá jẹ́ bẹ́ẹ̀ yẹn bá náà ti jẹ́ o